Okay, it's here again. Ogbomoso Cradle Carnival 2025 this December. All right, it's going to be loud again, lovely. I'm inviting you all to please come and merry with us. Come and have fun. Come and see culture. Come and see the tradition from the root. Yeah, I'll be expecting you there at Ogbomoso Cradle Carnival 2025. I'll be waiting for you there. I would like to invite all sons and daughters and our well-wishers of Ogbomoso land to come home for 2025 Ogbomoso Cradle Carnival. You are all invited. The Ogbomoso Cradle Carnival 2025 is scheduled to take place from December 18th to 22nd of December 2025. The event is a cultural celebration designed to promote Ogbomoso's heritage and unity. Allahu Akbar. سمع الله لمن حمده. الله أكبر. بسم الله الرحمن الرحيم ولا عدوان إلا على الظالمين. kí má fi àsìkò ráre rárá kí n tètè lọ sínú àwọn ọ̀rọ̀ tí mo fẹ́ yànnàná. Púpọ̀ gbà wọ́n ní ohun tí ajá rí tí fi ń gbó kò tó èyí tí àgùntàn rí tó fi ṣèrànwọ́. Ìní oníbàwí ní kì í jẹ́ káwa lè bóde láti máa sọ̀rọ̀ àbí láti máa fèsì sí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀. Àìmọye irọ́ tí wọ́n ti pa mọ́ wa, àìmọye ọ̀rọ̀ tí wọ́n ti sọ sí wa, àìmọye ebú tí wọ́n ti bú wa, àìmọye ọ̀tẹ̀ tí wọ́n ti dì má wa lọ́tẹ̀ tó ń gbé ọ̀tẹ̀ mì. Àmọ́ bí èèyàn bá lóníbàwí nínú ọ̀rẹ́, nínú alájọṣe, nínú ẹ̀gbọ́n, nínú ìyá, nínú bàbá, kì í jẹ́ kéèyàn láǹfààní àti ṣàlàyé pé ẹ̀sì jẹ́mi náà wí tẹnu mi. Kí n tètè lọ́nú tí mò ń bá bọ̀. Ọ̀rọ̀ tí ó ṣẹlẹ̀ ní rọ́bítọ̀ níjó ni gbogbo alámọ̀ púpọ̀ nínú tó ti ṣẹlẹ̀ táà ní láti ṣẹ̀ṣẹ̀ mọ́ ṣàlàyé rẹ̀ fún wa. Ìbá ṣe pé bàbá Mudirul Markaz adamallahu hayatahu ká níwọ̀n bá ti jẹ́ni tí ń bá wa ṣe l'Ógbómọ̀ṣọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí láti bí ọdún tí ò níye sẹ́yìn, gbogbo àìganlá àbábọ̀ ta ní ìsìn tàbá máa bú wọn ìpé ẹ ṣe máa pé ìmáàmù Ògbómọ̀ṣọ́ kí ní kan tẹ́mọ̀ wá sọ bí pé a máa gbóòrùn èdè àbùkù nínú bá ṣe sọ. Àmọ́ alhamdulillah Mudirul Markaz ti jẹ́ ni tá a mọ̀ dáadáa, wọ́n sì ti jẹ́ ni tí a ti rí dáadáa, tí wọ́n sì ti bá àwọn bàbá wa ṣe. Ló fi jẹ́ wípé Yorùbá ní ta bá bẹ́ràn wí ká bẹ́ràn wí ká wá bẹ́ràn wí. Ló fi jẹ́ pé àwa gangan fúnra ara wa láti chẹ́kì ara wa, àwa fúnra wa láti chẹ́kì ara wa. Àkọ́kọ́ náà tán bá ní èèyàn fi ọmọ àparò sábẹ́ máa gbin kó, ìtumọ̀ rẹ̀ ò dàrú lọ́dọ̀ wa. Ó ní pé ẹni tá bá rí ní mutalawin tí ń ṣe bí munafiki, tí ń ṣàbòsí, tí ń ṣekú, tí ń ṣẹyẹ, tí ń ṣèwò, tí ń ṣògbómọ̀ṣọ́, àwọn orú wọn la máa ń sọ bẹ́ẹ̀ fún. Bóò láṣẹ máa draw road map wa níwájú ẹni tá mọ̀ pé agbódegbà ló jẹ́ fáwọn ọ̀tá wa. Èyí ìtumọ̀ rẹ̀ kò rújú rárá. So lábẹ́ bí a ṣe wá ń wí ìbọ̀ yìí, bàbá Mudirul Markaz là bá mọ́ bú báyìí, àmọ́ alhamdulillah tí wọ́n ti jẹ́ ni tí wọ́n ti bá àwọn bàbá wa ṣe dáadáa. Lára wípé bàbá wa Ìmáàmù Àṣàfá Sunusi, Ìmáàmù Mọ́sífà, Ìmáàmù àná f'Ógbómọ̀ṣọ́, nígbàtí wọ́n ń bẹ bàbá Mudirul Markaz ti ṣe àbẹ̀wò sí ààfin bàbá Ṣọ̀ún rí, bàbá wa Muhammad Jumu'a Ọládùnní, léyìí tí àwọn àti àwọn ìmáàmù bàbá wa ìmáàmù àgbà ní Ìbàdàn àti bàbá wa gbọ́tọmọ kékeré tí wọ́n jẹ́ ìmáàmù tó nínú àwọn náà ń bẹ́ẹ̀ gbogbo ìlà ń bẹ́ẹ̀ bá ṣe kéré tó ìlà ń bẹ́ẹ̀ lọ́jọ́ náà lọ́hùn.
tí bàbá mudiru markaz gbà tí wọ́n dé ààfin Ṣọ̀ún, bàbá Ṣọ̀ún ní wọ́n ní ìwọ ni àwọn tẹ̀lé wá wá jókòó lẹ́gbẹ̀ẹ́ mi yàn ẹ mọ̀ pé kí ọba tó fún yàn láyé yìí pé kí ẹnìkan tó bá ní lálejò kó tó wá sọ pé wá jókòó lẹ́gbẹ̀ẹ́ mi lẹ́gbẹ̀ẹ́ ibi tí àpèrè ọba wà ṣe mọ̀ pé òun tóun ti jẹ́ ẹni ọ̀wọ̀ ẹni pàtàkì tí ò ṣe fọwọ́ rẹ̀ sẹ́yìn bí wọ́n ṣe wá wíwẹ̀ fún mudiru markaz ara tí wọ́n ti ṣe ní àwọn gangan fúnra wọn pé àwọn bàbá mi ni mo bá wá tí wọ́n ń dá ọ̀wọ̀ padà sára àwọn bàbá wa ìmáàmù àgbà Ògbómọ̀ṣọ́ tàná àti àwọn bàbá wa ìmáàmù Ìbàdàn yìí ló já mọ̀ pé mudiru markaz kì í ṣe ẹni tí mọ́ yàkàyàkà èèyàn àbí tí mọ́ ń yẹyẹ èèyàn láì nídìí. àwọn Yorùbá wọn ní ẹni ó gbé òkú ọmọ tuntun lọ́wọ́ tí wọ́n ń bu tùràrí lé lórí ó dé fìlà fún ó wọṣọ fún ó wọ ìbọ̀sẹ̀ fún àwọn ń pè bá àríkà rẹ̀ abímọ nílé wa tí wọ́n fúnra rẹ̀ ẹ sì mọ̀ pé òkú ọmọ ilẹ̀ gbé dání tẹ̀ ń bu tùràrí lé lórí bẹ́ẹ̀ ṣe fẹ́ kó òkú ọmọ yìí ohun tó bá padà yá yóò padà àrùn náà ni torí pé nítorí kẹ́ ẹ ti ṣe ni pé kẹ́ ẹ ti gbé irú ọmọ bẹ́ẹ̀ sin kó mọ́ bá kó òórùn báyìí èyí ni a fi máa tàka padà síbi pé ọmọ ọ̀sán ní kókú mọ̀ bá ìyá ẹ̀ on a good day tí kò bá sí nǹkan kan lẹ̀ ní tí kì í bá ṣe pé Ọlọ́run bá ti yọ gàgà ọ̀wọ̀ kúrò lára ẹni tí ó yẹ kó máa jẹ́ ní ọ̀wọ̀ mudiru markaz ò ní lè wí wípé ìmáàmù Ògbómọ̀ṣọ́ tọ́lẹ́à jáde wọn ní lè wí on a good day n tó tún lè bí kí wọ́n wírù yún máa pé bóyá nǹkan bẹ àbí nǹkan ò sí ó ní pé kò rújú sí wáyé pé ọmọ kéwú ni àfàtọ́lẹ́à jẹ́ sí mudiru markaz kódà ọmọ kéwú ni yóò tún jẹ́ ta bá tún tọ̀pa rẹ̀ dáadáa ta tún tọ̀pa bọ̀ ń fúrọ̀ ọmọ kéwú ni yóò tún máa jẹ́ so irú yun èèyàn kì í dàgbà wọ́n ní tí bímọ alágbàro bá ṣe lè kó gùn tó ẹni ó gbóko fún lọ̀gá ẹ̀ gbogbo wa pátápátá la gbọ́dọ̀ máa accord respect fún gbogbo àwọn tí ó bá já ṣáájú wa gbogbo ohun tó bá wulẹ̀ kéèyàn jẹ́ kódà bẹ́ẹ̀ jẹ́ president Nàìjíríà tó bá sì láwọn aṣáájú tó pa àwọn tí wọ́n tọ́ tí wọ́n rèé àmọ́ rí inú wọn tí wọ́n mọ̀ láàmọ́ lórí tí wọ́n mọ̀ pé ló kọ tí ń jẹ́ so eyín ń tà bá sí mọ́ nìyẹn àti pé ẹgbẹ̀lẹ́gbẹ̀ àwọn lèmọ́mù mufasir tafsir oríṣiríṣi àwọn ńlá ní ń bẹ lábẹ́ ihọ́ àwọn bàbá mudiru markaz eyín láàfífi eyín jìn wọ́n pẹ̀tọ̀ ẹ̀tọ́ bẹ́ẹ̀ ẹ̀jù bẹ́ẹ̀ lọ bí kí o bá níyàn nú àtúnwí nǹkan mi lè lórí so lábẹ́ àwọn ọ̀rọ̀ táwọn ṣàlàyé tí ọ̀rọ̀ tí ò ní ìrújú kankan nú lábẹ́ rẹ̀ náà láti máa gbàgbọ́ yé wípé tí ẹnìkan bá ń bẹ ní ipò kan pàápàá jùlọ ipò ìmáàmù ipò tó tóbi ni àmọ́ tẹ́ bá lọ gbé fún ẹni tí yóò máa fẹ́rẹ̀ yí bẹ́rẹ̀ ó ṣe máa yí yín papọ̀ náà nù àti ẹ̀yin àti gbogbo ọmọ ìlú bí kì í bá ṣe pọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ tẹ́lẹ̀ ni kò ní rí bẹ́ẹ̀ o kò ní rí bẹ́ẹ̀ rárá bí ẹ̀rẹ̀ ayé ó gbé ipò báyìí wọ́n yọ ipò sẹ́gbẹ̀ kan báyìí wọ́n wá fèsì ìwọ tó ń jẹ́ orúkọ Kabiru Bashiru Kasimu gbogbo orúkọ téèyàn bá ń jẹ́ ayé ó fi ipò téèyàn jẹ́ wọ́n fi sẹ́gbẹ̀ kan wọ́n wá pé orúkọ yẹn náà wọ́n fi sẹ́gbẹ̀ kan níjọ́ tí wọ́n bá gbé èèyàn papọ̀ sẹ́gbẹ̀ ara wọn tí orúkọ rẹ̀ bá máàchì ipò tó ń lò àbí tí ìwà rẹ̀ bá máàchì rẹ̀ ó máa jẹ́ orúkọ yẹn nso nínú àpọ́nlé àmọ́jọ́ tí ìwà rẹ̀ àti ọ̀rọ̀ ẹnu rẹ̀ àti ṣe sí rẹ̀ ò bá ti máàchì ipò tó gbé dání wọ́n yọ ipò sẹ́gbẹ̀ kan wọ́n wá pé olùkọ́ tó ń jẹ dédé ń tẹ́mìrí tó ṣẹlẹ̀ nìyẹn torí pé gbogbo ohun tí wọ́n ń pè ní ọ̀wọ̀ láyé yìí káṣù gàgá ni gàgá ìjì ni Ọlọ́run máa ń ṣí ìbò yẹn yóò ti lóko téèyàn ń jẹ́ láti ilẹ̀ lóòótọ́ àmọ́ téèyàn bá dé ipò kan láyé yìí Ọlọ́run wá ṣí ìjì ìbò yẹn ayé wa máa dà á pè lẹ́fì mọ́ rí ọmọ tí àwọn ọmọ tí ìyá bí gẹ́gẹ́ bá wa náà ṣe kéré tó àwọn ìyàwó mọ̀ pé wá ní àáfà lágbájá Ọlọ́run ló sì jì yẹn bò wájọ́ tá bá ti wùwà àrífín àbá wùwà àgọ̀ àbá wùwà mùnáfìkì àbá wùwà ponú sí wọn wọ́n mọ̀ jó yọ pé búsàrí wọ́n là mọ́ wa ni so Ọlọ́run ní máa ń ṣí gàgá ọ̀wọ̀ kúrò lára èèyàn yàtọ̀ fún mudiru markaz Ọlọ́run ti ṣí gàgá ọ̀wọ̀ rẹ̀ kúrò lára ẹni tí ó jẹ́ flag bearer ìmáàmù Ògbómọ̀ṣọ́ lọ́wọ́lọ́wọ́ so a gbọ́dọ̀ treat ọlọ́tọ̀ọ̀tọ̀ ni ká má dàpọ̀ pé ó ṣe lè jẹ́ ìmáàmù Ògbómọ̀ṣọ́ lẹ́ ń bá sọ̀rọ̀ báyìí àbí no ìmáàmù Ògbómọ̀ṣọ́ ọ̀tọ̀ ẹni mudiru markaz kọjú dà òun fún rẹ̀ ọmọ tí ń bẹ ńlẹ̀ a ṣe fi ọmọ àparò ẹ jẹ́ kájọ wo ní fáàkì nìyẹn àmọ́ àwọn kọ́ la fẹ́ bá wí inú ọ̀rọ̀ wa
àwọn kọ́ la fẹ́ bá wí nínú ọ̀rọ̀ wa torí pé ta bá tún jáde ta tún sọ̀rọ̀ kan nísìn ọ̀tọ̀ ní tẹ́ẹ̀tún máa kà sí àmọ́ àtún tí ì ṣetán lórí ìyẹn ni o torí pé alhaqqu yuqal òdodo gbogbo gbàlá máa sọ òdodo sì ní kò sí suppress láyé pé ẹja bomi pa àmọ́ á fún lásìkò títí wọ́n ní sata'lamuna gadan manil kadhabul ashir padà mọ́ ta lòkùrọ́ nù gbogbo wa gbogbo yín ní òye mọ́ ta lòkùrọ́ so ẹja kò lórí yẹn èyí tó wá burú jáì òun ni ti brọ́dà Muhyiddin tóun náà jáde tí wọ́n jáde wípé tọ̀ principal ìwọ principal kan lásán oríṣiríṣi ọ̀rọ̀ ni wọ́n sọ wọ́n ní àfáà yẹn principal yẹn ìgbéraga rẹ̀ pọ̀ jù ó ní ìgbéraga ọ̀kan nù wọ́n ní ọ̀tá súnnà ní ń tako súnnà wọ́n tó ní àtijọ́ tó sì ti dẹni tí ń tako súnnà tó ń bọ́ àwọn sàhábà ló ti dẹni ìyẹpẹrẹ láyé lọ́dọ̀ Ọlọ́run àti lọ́dọ̀ àwọn èèyàn tó sì lè níyì mọ́ láyé wọ́n tún sọ pé níbìkan ṣé wọ́n tó pé mufti wo ni àbí kíni ẹni mufti ilẹ̀ Yorùbá ni ẹni àwọn gbà ní mufti ilẹ̀ Yorùbá kíní kan oríṣiríṣi àwọn kẹlímọ́ǹtì ló tẹnu wọn bóde léyìí tí a retí kó bóde lẹ́nu ẹni tí ó jẹ́ ìdádíyà hódà bẹ́ẹ̀lẹ̀ ń ta sí ẹni tó ní dọ̀kítúrà ìyẹn láti mọ̀ pé wọ́n kì í fi sàtífíkẹ́tì quantify mímọ̀ pàápàá jùlọ mímọ̀ kéwú mímọ̀ tọ́lọ́hun bẹ́yàn bá lọ ṣe chemistry àbí physics ní school a ma award respect ẹ̀ fún pé mashallah àmọ́ nídìí kéwú yìí a lọ kó ọmọ thani ìdádí bóde ní markaz Agége a wà fi wọn ìwọ tó pera ní doctor a gbèsẹ́gbẹ̀ rẹ̀ tó ń ta ìnẹ́pálì yẹn a wà wọn tabawa wo méjèèjì a wà ẹsẹ̀ sọ fún wọn pé owó ti doctora yẹn báwa iná ṣe wà ya lọ university Ọlọ́run sì bá wa ṣe adi graduate alhamdulillah àmọ́ lábẹ́ pé a lọ ṣe àwọn tó lọ ṣe arabic tó lọ ṣe islamic studies nínú wa àwa gan débẹ̀ tá ń rí pé ẹlẹ́gbẹ́ pé àkànfẹ́ wa gba pálí lásán ni nítorí pé ìmọ̀ kò pín síbi wípé a lọ gba pálí so kí wọ́n á ètè ìyẹ̀nà àwọn ọ̀rọ̀ yìí àkọ́kọ́ tí brother Muhyiddin sọ pé brother Muhyiddin ni àkọ́kọ́ ọ̀rọ̀ tí wọ́n sọ wípé onígbéraga ni principal kìíní kan èmi ò lérò pé nìkan bẹ tó nígbéraga tó yín òdodo tèmi lè sọ ó ní pé èmi ò lérò pé ẹnìkan bẹ láyé l'Ógbómọ̀ṣọ́ yìí tí mo mọ̀ tó nígbéraga tó yín ẹ̀yin tó ṣe pé bá ìgbéraga yín lórí ìrun lè yàtọ̀ kíláàsì àbí kíní bẹ́ẹ̀ ṣe ń ṣe àlìkínbà ní tẹ́ ń jákè ọ̀run báyìí tẹ́ ń jákè báyìí tẹ́ ń ṣe ẹ sì lẹ́ pera yín dọ́kítọ̀ number one yàtọ̀ fún pé wá pera yín dọ́kítọ̀ wọ́n tún fi ọ̀tẹ̀ àti ẹ̀tanú wọ́n tún fi fún yín lópò pé kẹ́ ẹ máa jẹ́ mufti Ògbómọ̀ṣọ́ léyìí tó yé wa sí tí ò rújú sí wa ẹ̀yin òun wá lẹ́pẹ́ nìkan ní gbéraga ẹ̀yin tó pẹ́ ṣe gbéraga yín déwájú Ọlọ́run tẹ́ ń jákè àsọ torí pé n tó ní púrùfù ní Ànábì Muhammad sallallahu alaihi wasallam nínú hadithi Ibn Abbas radiyallahu anhu ó ní pé umirtu an asjuda ala sab'atin pé wọ́n pa mí láṣẹ pé kí n máa forí kanlẹ̀ kí n kírun mi kí n forí kanlẹ̀ lórí nǹkan méje ibi kan tó wá bá wọ́n á ní wala akufa sha'ran wala thawban wọ́n ní ìgbọ́dọ̀ mọ́ fọwọ́ kó irun kí n sì mọ́ fọwọ́ kó aṣọ ẹ̀yin tẹ́ wà lórí irun tẹ́ ń fọwọ́ kó aṣọ tẹ́ ń kwálì kí n bá tẹ́tún ṣe báyìí kò rújú sí wa gbogbo fídíò rẹ̀ ń bẹ léyìí tí àwọn àfá onímọ̀ sí jí yẹwà pé hikmah ti ń bẹ ń bí ká má fọwọ́ kó aṣọ òun náà ní pé nítorí pé ká má ṣe gbéraga sọ́lọ́run ká má jọ mùtàkábìr gbogbo ṣe sí yẹn ń bẹ lára yín Al-Qur'ani sì jí yẹwà ó ní wala tamshi fil ardi maraha innaka lan takhriqal arda wa lan tablugal jibala tula ẹ má fi fàájì ẹ má yan fanda ẹ má fi rìn lórí rẹ̀ torí pé ẹ lè dálẹ̀ lu gbogbo kó mí bẹ́ sí lè wù kẹrin bí ọ̀gà tó kẹrin bí kangaroo tó ẹ lè dálẹ̀ lu ẹ lè lulẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni ìjìká yín bó sí lè wù kẹ kó garu tó ẹ lè fi lé sánmà bá ní ti gíga so ìyẹn kọ́kọ́ dá wa lójú pé kò sẹ́nì kankan tó ní ìgbéraga tó yín tèmi gangan fúnra mi mọ̀
tí ò ní ìyapa ẹnu, kò ní kíní kankan lé lórí. ẹ̀yin tó ṣe pé bá mi pé àwọn kọ́ yín kéwú, a sì ń gbọ́ níbi ẹ ti ń wí bí a ti gbọ́ pé wọ́n ní àwọn àkọ́ àwọn kéwú, àwọn ẹ̀gbọ́n àwọn náà kọ́ kéwú, ẹ̀yin náà gbọ́rọ̀ níwọ̀n tó lè mọ́ tó pé èèyàn bá kéré bí mi náà ṣe wáyé nìsín, mo ti ráwọn èèyàn pàtàn fún mi rí ìpè àláwọn lọ́dún báyìí èmi ò tí ì sí ilé kí wọ́n rárá ìwọ wo ló tí ì sí ilé kí wọ́n táà mọ́ ń mú lọ, táà mọ́ ń fi bisikíìtì tán lọ lé kí tó pé ta bá sọ̀rọ̀ kò síwájú báyìí á pé àwọ̀ ẹni tí ọkọ lè bá ìyẹn la fi tàn títí tá a fi mọ́ ń mú ọdún lé kí so ẹ lọ bóyá tẹ bá délé padà ẹ lè lọ bèrè lọ́wọ́ àwọn bọ̀dá yín tẹ láwọn ni wọ́n kọ́ ń kéwà bí nǹkan kan àtàwọn tó tún jù yín lọ gan tí wọ́n kọ́ ń kéwú lára bẹ́ẹ̀ ẹ lè lọ bèrè padà pé ń gbọ́ sí lágbájá yìí ń gbọ́ mo délé kéwú wọn rí, ó lè jẹ́ àlífò ó lè jẹ́ nǹkan kan. èèyàn sì mọ abẹ láyé yìí kí ìrìn àjò rẹ̀ ti ju tẹni tó kọ́ ń kéwú lọ lára pé bóyá ó lọ kéwú ní yunifásitì kan àbó lọ Saudi àbó lọ nǹkan kan gẹ́gẹ́ wọ́n lọ́n ṣe ṣe fún yín, ìyẹn ò ní rújú. àmọ́ kẹ́ wá gbàgbé pé lágbájá ò ṣe fún yín, ìyẹn pín sọ́nà méjì. mufti Sheikh Ismail tájẹba wa àwọn kọ́ yín tí wọ́n já yé wa bẹ́ẹ̀ táwọn sì màmá dájú bẹ́ẹ̀ abẹ́ bẹ́ẹ̀ náà ń tẹ́ wá kí lọ́dọ̀ wọn gangan tẹ́ ń kílèmù gangan ọmọ markazi ni wọ́n kò ní ìrújú nu ọmọ kéwu markazi ni wọ́n Agége náà ti kéwu ọ̀dọ̀ kéwu Sheikh Adamu ni wọ́n ké lẹ́yìn gangan fúnra yín náà kéwu Sheikh Adamu lẹ́ké ẹlẹ́ rẹ́ ni mọ́lé gbogbo ẹ̀ náà lára ẹni mọ́lé gbogbo tó tá a kọ́. àmọ́ ìyẹn ò ní ká gbàgbé orísun wa nígbà tí ò sọ́tẹ̀ nínú tiwa sáwọn afáwa. àmọ́ ìyẹn ní odidi bọ́dì ní nínú àwọn tó fẹ́ dìtẹ̀ markaz tí wọ́n fẹ́ bi markaz wo. ìyẹn jẹ́ bó ṣe jẹ́, kò sẹ́ni onígbèraga tó yín. ẹlẹ́ẹ̀kejì ẹni mùdírù markaz ọ̀tá súnnà ni. èmi fẹ́ mú dá yín lójú pé kò sẹ́ni kankan tó ya ọ̀tá súnnà tó tó yín, kò sí ẹni kankan tèmi mọ̀ tó ya ọ̀tá súnnà tó tó yín. kí ni reason tẹ́ fi jọ́ta súnnà? ó ní pé ẹni gbogbo ẹni yóò wù láyé yìí tí nǹkan kan ọba ti jọ́ lójú láti sáti du ipò ẹ̀sìn. ẹ̀yin tẹ́ náwó lórí dídu ipò ẹ̀sìn pé by all means ẹ sáfẹ́ débẹ̀, tí wọ́n fọ̀tẹ̀ gbé yín débi kan tẹ́ sì tẹ́rìsẹ̀, tẹ́ náwó tẹ́ nára ẹ pé nítorí kó ṣẹlẹ̀ sí ọ̀dọ̀ wa lẹ́yìn mo fi ń sọ tí mo sọ ìwà ọ́bìl káàbà ọba tó ní mí ni mo fi búra kì í ṣe nítorí kó jẹ́ tiwa, tó bá jẹ́ lómìn náà ní bá ṣe sọnù. ẹ̀yin tẹ́ ń lọ bíráìbù lábẹ́lẹ̀ nítorí kí wọ́n lè fi yín sípò ẹ̀sìn, ẹ bọ́ta kẹ́ ẹ ṣépè lera yín tó bá ṣe yí pé ẹ bá náwó nípasẹ̀ pé ẹ fẹ́ gbapò ẹ̀sìn. gbàtẹ́ du mufti ìpínlẹ̀ Ọ̀yọ́ tí ò já máa yín lọ́wọ́ ni wọ́n fi ọ̀tẹ̀ fún yín ní mufti Ògbómọ̀ṣọ́, ẹ̀yin ò rújú sẹ́nì kankan, gbogbo èèyàn ló mọ̀. àfẹ́ni tí wọ́n bá dé làákàyè rẹ̀ má bí odó nìkan ní ó jìyàn lórí èèyàn. so kò sẹ́ni kankan tó jẹ́ ọ̀tá súnà tó tó yín. ẹni tó fọwọ́ kọ́ aṣọ lórí irun tí kéwu tó kéwu tí òye tí ń tún ṣe báyìí lórí irun, ọ̀tá kíni? ọ̀tá tọlọ́hun. so ní wọ́n ní la tanha an khuluqin wa ta'ti mithlahu aarun alayka idha fa'alta 'aziman. ẹnìkan ò ní máa kọ ìwà àbájẹ́ kan kóhun náà tó máa ṣerú rẹ̀ á máa wí fún pé wèrè ní ọ̀. tó bá jẹ́ lómi ìbáni ṣíṣe ló yẹ ká wí fún yín pé ẹ ponú gan, àmọ́ nítorí pé ẹ jẹ́ bọ̀dá wa ní wí fún yín pé ẹ ponú. tó bá jẹ́ lómi ní á pé wèrè òpònú dàdàngọ́ ní àtọ́lé daginu tígbátígbá ọmọ mọ́gọ́dẹ̀ nínú ọ̀ṣọ́ ńlá pè yín, àmọ́ nítorí pé ẹ jẹ́ bọ̀dá wa à ní lórí èdè àbùkún fún yín. gbogbo bá ń jẹ́ tọ́lọ́hun. nínú àwọn nǹkan tí ẹ tún ń wí tẹ́jú yé wa pé píríncípà ilé kéwù kan lásán píríncípà ilé kéwù kan alhamdulillah ti ẹ̀rántí wí fún wa ti ẹ̀rántí congratulate wa pé markazi ti ní yunifásitì. tó bá wá jẹ́ píríncípà ilé kéwù kan náà even kó mọ̀ jẹ́ pé ó ní yunifásitì àbí nǹkan kan, tó bá wá jẹ́ píríncípà ilé kéwù kan náà ni ẹ wo iye ọmọ ẹ wo iye ẹgbẹ̀lẹ́gbẹ̀ àwọn ìyálàyà bàbá ńlá kú bàbá rú yín tí wọ́n ti produce, tí mùdúrù markazi ti jẹ́ àáfà tó kọ́ ń kéwù. ẹ lọ wádìí dáadáa.
ẹ̀yin tó ṣe pé fàájì lẹ bá lọ Saudi, fàájì lẹ bá lọ, torí pé irú ìró ní ìborùn tí kì í bá jẹ́ pé irú ìró ní ìborùn ẹni lọ ṣe Arabic ní yunifásitì tó fi gba PhD àtẹ́ni tó ṣe pé tá a wá rí átharu àrọ̀bíyà yẹn lára rẹ̀, kí lápè òun náà ṣé PhD lápè yun? HIV lẹ́gbà, HIV kì í ṣe PhD, HIV in kí lẹ́gbà lórí kọ́ọ̀sì tẹ́ bá wulẹ̀ kẹ́ ṣe HIV ní ti ní nítorí pé irú ìró ní ìborùn. Omi tó tún kùn ó ní pé wọ́n ń pe mufti Ìwó ní wọ́n sì lè sọ pé kinní kan, ṣé kò tó jẹ́ mufti Ìwó ni? Àwọn Yorùbá nù ẹ̀wẹ̀ èdè wọn ní èèyàn méje ń kọjá lọ, ẹnìkan wá mẹ́sẹ̀sẹ̀ yẹn wá dádúró wá ní ẹ dákun ẹ̀ bá ń ráwọn wèrè mẹ́fà. Bí ò bá rújú sí wa a ti gbọ́dọ̀ mọ̀ pé òun gangan wèrè àárín wọn. Ní rọ́bítọ̀ tí ìmáàmù àgbà ilẹ̀ Ìbàdàn wà, tí ìmáàmù Ẹ̀gbá wà, ìmáàmù Oǹdó, president general, ìmáàmù Delta, gbogbo àwọn àìmọ̀ lẹ́kọ̀ọ́ tí wọ́n wà, gbogbo àwọn níláńlá àwọn jàrìnjàrìn ní rọ́bítọ̀ tí wọ́n wà, kí ọba ìlú kan wá sọ pé òun appoint ẹnìkan as mufti ilẹ̀ Yorùbá on what basis? Lórí kíni? Nítorí kíni? Ẹ jẹ́ ká jọ bèèrè àwọn léèrè tí ọba yẹ pé ẹ bá mọ́ admit òdodo nítorí kíni, láti gbọ́dọ̀ mọ̀ pé ẹni àwọn méje jọ ń lọ tóun nìkan gbẹ́sẹ̀ sẹ́yìn tó pé ẹ bá ráwọn wèrè mẹ́fà, láti gbọ́dọ̀ mọ̀ pé òun nìkan gangan wèrè, òun gangan wèrè àárín wọn. Kí lẹ fẹ́ fi quantify pé Ìwó ló lè yan mufti ilẹ̀ Yorùbá single handedly lọ́bẹ̀ ẹyọ kan? Kí lẹ fẹ́ fi quantify? Ẹ jẹ́ ká jọ sọ, ẹ bá wa sọ, nítorí pé kíni Ìwó tó ṣe pé ìjọ́ wo gan ni wọ́n tẹ Ìwó? Ẹ jẹ́ ká jọ béèrè lọ́wọ́ ara wa. Ẹ sì mọ̀ wípé ẹ ń ta iyì Ògbómọ̀ṣọ́, iyì ìlú yín gangan, ẹ ń gbé orí yín fún kọ̀lọ̀kọ̀lọ̀, nítorí pé Ògbómọ̀ṣọ́ kì í ṣẹgbẹ́ Ìwó nínú Islam. Gbogbo ẹnu ni mo fi sọ, àmọ́ ọ̀pọ̀lọpọ̀ èèyàn mọ̀. Àwọn tó mú Islam dé ìlú Ìwó, Ògbómọ̀ṣọ́ ni wọ́n ti lọ. Ẹlẹ́mọ̀ rẹ̀ ní báyìí sọ yùn, so kẹ́lí mọ̀ pé ẹ tó ń ta iyì ìlú tiwa síwó nù, àpọ́nlé ìlú tiwa, ẹ bá wà dáadáa, àwọn àgbàlagbà ó kò tán bóde fún yín. Torí para yín ò balẹ̀ ní ò jẹ́ ẹmọ gbogbo ń ta wí, tára yín bá balẹ̀ ẹ mọ̀ o. So níkàdí ọ̀rọ̀ mi ó ní pé ìgbéraga tẹ́ fi ń ròyìn mùdírù mọ́kànṣe kìíní kan kó dáa. Ẹ̀yin náà mọ̀ wọ́n ní ẹni tó mú àbúrò rẹ̀ lẹ́yìn lọ lu bọ̀dá rẹ̀, òun náà gbọ́dọ̀ mọ̀ pé ọmọ tóun mú dání lẹ́yìn ní ó ṣe búlálà fóun náà. Àlùsùnkún ni o, àlùsùnkún. Ẹ̀tún wá ń fọwọ́ borí Ọlọ́run. Wọ́n ní kullil hamiri wa in talat ma'alifuha lan tasbiqal khayla fi raqdil mayadin. Nínú tẹ́ tó sọ, ó ní pé inú àwọn ọ̀rọ̀ ẹ̀tánú tẹ́ sọ, ó ní pé ìwọ kan lásán tí Ọlọ́run kan ní kó ró léde bàbá rẹ̀ àtẹni tọ́lọ́run gbé sípò. Kí ló dé tànà takọ́bùlù dìdẹ́yìn àbí kí ni wọ́n wí, takọ́bùlù dìdẹ́yìn, ọ̀rọ̀ méjì tó papọ̀ mọ́ra wọn lẹ́yà lọ́tọ̀ọ̀tọ̀ wọn. Ó ní pé Mudiru Markaz jogún Sheikh Adam, gbogbo ala sì mọ̀ bàbá Mudiru Markaz rahimahullahu ta'ala, a sì mọ̀ pa ríbiríbi tí wọ́n kó nínú Islam. Ẹni ẹ̀yin bíjà tó jẹ́ client tí kó mọ̀ jọ ìbú àmọ́ bàbá wọn, hatta al-an wa rabbil Kaaba èmi ò mọ̀ bàbá wọn. Àwọn gangan fúnra wọn lọ́dún 4 sẹ́yìn sìn ìmọ̀ wọn rí. Nakratun la tata'arraf, lam tata'arraf, kò sẹ́nìkan ẹnìkan kan ọ̀dá mọ̀. Àmọ́ wọn rí lọ́dún péréte sẹ́yìn. So nakra ni inú tẹ́yìn ponú sí tí wọ́n ń lò yín, tí wọ́n kàn ń lò yín, tí wọ́n ń fi ẹ̀yìn rúgbẹ́. Ó ní pé ṣe bẹ́yìn mọ̀ pé ta'awun ní client yín nípìlẹ̀ ní tó pè rẹ̀ fún wa táàmù. Ṣe bẹ́yìn mọ̀ pé ẹ ṣe mọ̀ pé mufti Ìwó ẹ mọ̀ pé ta'awun ní brọ́dà yẹn. So kí wá lẹ́yìn fẹ́ para, kí lẹ́yìn ẹ̀yin gbé ẹrù olórí sórí, ẹ̀yin sì ń advocate fún súnnà. Ìrìn àjò yín ò papọ̀, ẹ̀yin kàn ẹgbéra yín sábẹ́ ẹ̀rọ ni, kò rújú sí wa rárá ni.
Dr. Yunus kọ́ la bá ní ẹjọ́ àwọn kọ́ la bá ní problem o wallahi thumma billah bí kìí ṣe pé disappointment jáde látọ̀dọ̀ tí yín látara àìronú kẹtó bòde. ẹ̀yin sọ pé èèyàn jogún ìwọ tó jogún àga àti ẹni tí Ọlọ́run gbé sípò ṣé ẹ̀yin gbàgbé pé bẹ́ẹ̀sì tí client yín bá dórí ipò yẹn Dr. Yunus bẹ́ẹ̀sì tí wọ́n bá débẹ̀ ní pé ọmọ ilé ayélujára ni wọ́n sáwọn wá jogún àga tí wọ́n dì mú yẹn àga tí wọ́n represent yẹn wọ́n jogún rẹ̀ ni léyìí tí ó di ìjà ẹ̀bí nítorí pé wọ́n jogún rẹ̀ tí ó sì dìjà pé alẹ́ ni yéé sọmọ wa ní kì í sara wa tí àwọn mọ̀lẹ́bí wọn fárígá ṣebí náà ló bí gbogbo tí ń ṣẹlẹ̀ ìlú tí gbogbo ẹ̀ fi ń dàrú tó bá ṣe pé bẹ́yìn ṣe ń sunkún kiri làwa bá sunkún gbogbo ayé ní ó ti mọ̀ pé ẹ̀ iṣẹ́ èèyàn àmọ́ àwa dákẹ́ níjọ́ tẹ́ bá wá tì wá tẹ́ sún adógiri dáadáa gbogbo ń tẹ́ ṣe tí lè fi jó làwa náà bá yín túbọ̀ tè bọ́ta. Ǹjẹ́ yìí mọ̀ pé even kí Àfáà Yunus tó dé tiẹ̀ ní àwọn ọ̀tẹ́ ti wà l'Ógbómọ̀ṣọ́ láwọn ẹgbẹ̀lẹ́gbẹ̀ ọdún sẹ́yìn kódà ń gbà wọn tí ìbí ẹ̀yìn tí wọ́n tí ìbí mi. Ǹjẹ́ yìí mọ̀ so kẹ́lẹ́ mọ̀ pé èèyàn gbọ́dọ̀ dẹ́ làákàyè rẹ̀ àwọn ibi tẹ́ bá ti rí pé wọ́n ní wọ́n ń dìtẹ̀ ara wọn ni wọ́n ṣe kinní kan ẹ wà dẹ́ làákàyè. Ṣé báwọn ẹni yìí náà bá wọn kan ṣe lánàá kí ló dé tó rí bẹ́ẹ̀ lánàá ẹ lè mọ̀ pé à ń mánéjà ara wa bọ̀ tẹ́lẹ̀ ẹnìkan wá dé òun pé gbogbo ẹ̀ láfẹ̀dí rẹ̀ síta Ọlọ́run wá gbé dé ó wá di pé àgbọ̀ra wa yé mọ́ ọ̀rọ̀ pọ̀ gan a máa fi àsìkò yíra wọ́ ẹ̀bẹ̀ sí gbogbo àwọn bàbá wa nínú tẹ̀ tó mọ̀ ó ní pé Yorùbá Àfáà Yunus gangan tá a bá bèèrè lọ́wọ́ wọn òun gangan ń wá gbogbo ọ̀nà pé bó láṣẹ rẹ́pọ̀ ń wá gbogbo ọ̀nà pé bó ni gbogbo fìtínà tí ń lọ ń lu yìí bó ni yóò ṣe lọlẹ̀ ẹ̀yin tó wá ń bomi sí so èèyàn wá bí Ọlọ́run ṣe pẹ̀tù sí nǹkan àbí bí Ọlọ́run ṣe bomi ju nǹkan tí ó jẹ́rọ̀ èèyàn wá mú ẹ̀tù àti iná ẹ̀ wá ń bu lu ọ̀rọ̀ ẹ̀ tó wá ń wọ́sìn rẹ̀ ẹ̀ wá ń bàjẹ́ sí ẹ̀yin ò dẹ̀ tún wá mọ̀ wípé machinery lásán ni yín tí wọ́n ń lò àwọn kan ń bẹ lábẹ́lẹ̀ tí àwọn ń tẹ bọ́tìn ẹ̀yin kan ń dún níta ni onílù tí ń bẹ òrèmí tí yín kan ń jó lórí omi ni kò tẹ́tí sí dèdè tí onílù ń lù lábẹ́ omi ẹ̀yin ṣaláyé mọ̀ pé Ìmáàmù Tọ́líà tẹ̀yìn ń bíjà òun gbọ́n jù yín lọ ó sì mọ WhatsApp ó sì lágbọ̀ọ́yé jù yín lọ ẹ̀yin kan jó ti yín ni mọ̀ tí ń ṣẹlẹ̀ mọ́ àwọn kan náà tó ń bẹ táwọn náà tó ń lùlù fún Ìmáàmù Tọ́líà náà tóun náà fi ń jó òun gangan fúnra ẹ̀ náà mọ́ WhatsApp lórí pé kí ni intention àwọn wọ̀nyí kí làníyàn wọn so gbogbo ẹni gbogbo òkúrọ́ tí wọ́n ń pera wọn ní Ahlus-Sunnah ẹ ṣe aláìmọ̀ pé àwọn ní mission tí wọ́n gbé dání mission pé asáfẹ́ invade ilẹ̀ Yorùbá asáfẹ́ impose afẹ́ jẹ gàba afẹ́ gbaṣẹ́ ìtọ́ra ilẹ̀ Yorùbá díẹ̀ ni mo ra yín fún yín níbẹ̀ wọn àmọ́ àwọn Ahlus-Sunnah òdodo alhaku yukọ̀ọ̀lù àwọn Ahlus-Sunnah òdodo èyí tí mo fi ń dá yín lójú ni pé ẹ̀yin tẹ́yìn gbé tẹ́bá pé súnà lẹ́yìn bá fẹ́ ṣe o ẹgbẹ́ súnà yín dání ní Israeli kẹ́ ẹgbẹ́ dání kẹ́ máa ṣe súnà yín ẹ má jẹ́ kí onílù abẹ́ omi kó lùlù fún òrèmí tí yín kó mọ́ lùlù kulù fún yín kẹ́yìn mọ́ bá dúdú kíjó àmọ́ àwọn tí ń ṣe súnà òdodo ẹ̀yin ò bá dó lórí súnà yín kẹ́ mọ́ pé ẹni tí kì í ṣe Ahlus-Sunnah kẹ́ mọ́ pé Ahlus-Sunnah mo rò bẹ́ẹ̀ gbọ́ mi yé dáadáa ẹni tí kì í ṣe Ahlus-Sunnah tá a mọ̀ wípé isman wa rasman gẹ́gẹ́ bí mo ti máa ń sọ ẹni yìí kì í ṣe Ahlus-Sunnah alhaqqu yuqal ẹ̀yin fúnra yín ẹ sì máa ṣàlámọ́ ibẹ̀ àmọ́ dèdè tí Ọlọ́run dèdè bí ọgbọ́n yín ṣe mọ ilẹ̀ yín ṣe ń wùwà yín Ọlọ́run bá abẹ́ Allah ẹlẹ́dàá wa kó bá wa ṣamọ̀nà yín subhana rabbika rabbil izzati amma yusifun. الله أكبر سمع الله لمن حمده الله أكبر ọ̀pọ̀lọpọ̀ máa ṣe wọn náà
Naam. Hello. Naam. Tí ń ṣe kí ni? Ń jáàkì aṣọ lórí. Ṣé ń họra ni àbíbò? Ọlọ́run ṣàánú tó mú tí ń ṣé tẹ́ ẹ̀ bá fi lè kírun aláwọ̀kọ́ rẹ mo fẹ́ ká mọ̀ nǹkan kan náà. ó yẹ kó clear ẹni tí ó bá mọ̀rún kíkọ̀ yẹ kó kírun fún wa lódodo ṣùgbọ́n